Orúkọ mi ni Yusuf Adébọ́lá Adépẹ̀tàn aka ijoba na danku. Orúkọ ìjọba na danku yẹn mo ti ń jẹ́ danku láti kékeré because ní ilé tí mo ti jáde àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi bí àwọn àbúrò mi wọ́n ga so èmi kúrú so àti kékeré náà ti máa ń pè mí ní danku but nígbà tí iṣẹ́ orin dẹ̀ gbé wa dé level kan ní ìjọba wọ̀ so òun náà máa fi ń pè mí ní ìjọba na danku. Nínú entertainment industry mo jẹ́ ẹnìkan tó jẹ́ gbòógì nínú àwọn promoter because iṣẹ́ kí n promote a máa ń pè wọ́n ní upcoming ó máa ń dùn nínú mi láti gbé àwọn èèyàn jáde ó máa ń dùn mọ́ mi nínú láti promote àwọn young talent láti showcase wọn fáyé káyé lè rí ògo wọn kó lè rí ìmọ̀ tán ní nípa orin kíkọ so mo jẹ́ promoter tó nífẹ̀ẹ́ sí àti máa gbé àwọn olórin tí ayé ò tí mọ̀ tó nífẹ̀ẹ́ sí láti máa gbé wọn jáde and at the same time mo tún máa ń write orin fún wọn mo máa ń kọ orin fún wọn máa kọ orin tí mo mọ̀ pé tán bá kọ ayé máa gbọ́ bẹ́ẹ̀ ni máa ń kọ orin fún wọn ìyẹn ni songwriter la máa ń pè bí mo ṣe jẹ́ promoter mo jẹ́ songwriter at the same time mo tún máa ń gba booking shows fún most of gbogbo àwọn artist tó wà Nàìjíríà ṣàṣà ni artist tó wà Nàìjíríà tí mi ò tí ì fún níṣẹ́ rí látòrí Two-Face D'banj Davido Wizkid gbogbo wọn títí dé orí upcoming ṣàṣà ni artist tí mi ò tí ì fún níṣẹ́ rí àbí tí nǹkan kan ò tí ì dà wá pọ̀ rí kò sí ní Nàìjíríà yìí. Question ńlá lélẹ́yìí o ìbéèrè ńlá ni o ìjọ tí wọ́n kọ́kọ́ pè mí ní danku throughout ọdún yẹn ìjà ni mo fi ń bá wọn jà tó bá pè mí danku màá bínú màá jà màá ní àyè màá kí ló ń ṣe ẹ́ wọ́n máa pè mí lórúkọ yẹn mọ́ o pé báà lè máa pè mí danku nígbàgbọ́ so mo wá discover pé bí mo ṣe máa ń bá àwọn èèyàn jà lórí pé wọ́n ń pè mí danku yẹn ó wá ń increase sí ìgbà yẹn gangan ní àwọn èèyàn wá túbọ̀ ń pè mí bẹ́ẹ̀ sí so wọ́n fi ń wájà mi ṣùgbọ́n àti mo wá di level kan ni ìyá mi wá pè mí pé yé máa bá wọn jà mọ́ tó bá pè ń danku ìwọ náà dá wọn lóhùn pé orúkọ tí Ọlọ́run yàn mọ́ ènìyàn láti jẹ́ pé kó máa pè ẹ́ because inú mi ò dùn nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń pè mí danku máa ń bá wọn jà so mo á notice pé bí mo ṣe ń bá wọn jà yẹn ọ̀pọ̀ èèyàn ó tún wá ń pọ̀ sí i láì pé ìyẹn gangan orúkọ yẹn gangan náà wọ́n fẹ́ pè mí wọ́n fẹ́ rí ìbínú mi yẹn ṣùgbọ́n àti mo á ti rí pé nǹkan tó fi ń wá ìbínú mi ni wọ́n á pò òkè bá ti pè mí náà pè mí gan máa yọ̀ mọ́ yín so mi ṣe gbà kámú nìyẹn. ní gbogbo àgbáyé nísìnyí orúkọ yẹn náà fi mọ̀ mí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ entertainer àbí àwọn fans wa ní ilé lóko home and abroad
nísìn most of them gan mọ̀ pé mò ń jẹ́ Yusuf. Bá sọ pé Yusuf, tó bá sọ pé bí ó bá dárúkọ Yusuf, bí òun béèrè mi lọ dárúkọ Yusuf, bóyá àwọn tó jẹ́ àwọn tó bí mi láti ilé wa wọ́n máa mọ̀ pé mi ló ń sọ. So but tó bá dárúkọ danku, gbogbo àgbáyé orúkọ tó mọ̀ mí sí nìyẹn báyìí. Olórin àkọ́kọ́ tí mo kọ́kọ́ gbé jáde tí Ọlọ́run dẹ̀ fàṣẹ sí, òun ni wọ́n ń pè ní kànga. Òun ló kọ bébí kànga, gbọ́ kànga, jí kànga, ilẹ̀kẹ̀ kànga, jùpá pápá jùpá kànga, jùpá pápá jùpá síta. Ó ti pẹ́ o. So ìyẹn ni mo kọ́kọ́ gbé jáde tí Ọlọ́run dẹ̀ fàṣẹ sí débi pé wọ́n gbọ́ nílé, wọ́n gbọ́ lóko, wọ́n gbọ́ ní home, wọ́n gbọ́ labroad. So ìgbà tí contract wa expire lòun náà ló dá dúró. So lẹ́yìn kànga mo gbé Slim Joe jáde, jẹ́ kán lọ mọ̀ pé ó ti yàn kọ́lọ́run fọ̀run kẹ́lé ni, ó ti di olóògbé báyìí, ó ti kú. So may his soul rest in perfect peace. Then after àgbà yẹn mo gbé Lace jáde, ṣebí wọ́n ló sọ wípé ó máa tẹ̀lé mi lọ síbi kíbi. Lẹ́yìn ìgbà yẹn tí Lace lọ, mo gbé Terry-G náà jáde, testing microphone yìí, Terry-G testing microphone yìí, you know. Lẹ́yìn ìgbà yẹn mo gbé Clever J náà jáde, ọmọ ayé, ìgboro ti dàrú, Clever J tó kọ ìgboro ti dàrú. Lẹ́yìn yẹn mo gbé Òrìṣàfẹ́mi jáde, double wàhálà, ọpọlọ eye, you know, be open eye, you know. Lẹ́yìn Òrìṣàfẹ́mi mo gbé Race jáde. Race òun ló kọ Waiting Day pẹ̀lú Davido, Waiting Day remix featuring Davido. So bẹ́ẹ̀ lọ àwọn olórin pọ̀, gbọ́n presently mo ń ṣiṣẹ́ pẹ̀lú Davido, Peruzzi àti Portable Zazu tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ọmọ Ọlálọ́mí. So Zazu gangan ni artist tó wà ní orí ọwọ́ mi nísìn tí ó ń ṣáná lọ́wọ́. Ìdojúkọ tí mo ní pẹ̀lú wọn, ìgbà ẹ̀rín wà ńbẹ̀, ìgbà ẹkún náà wà ńbẹ̀. Ó kàn jẹ́ pé ìgbà ẹ̀rín yẹn ó pọ̀ jù ìgbà ẹkún lọ. Ṣùgbọ́n ìgbà tí ẹkún wá, mo rí gẹ́gẹ́ bí experience tí ó fi jẹ́ kí n tún wá strong sí, tí mi fi tún dúró dáadáa sí nínú iṣẹ́ orin, nínú iṣẹ́ entertainment. So àwọn nǹkan tí mo go through tó jẹ́ disappointment, so mo fi learn sí, you know. Adúpẹ́ f'Ọlọ́run, gbogbo èyí tó dàbí ìgbà tó yẹ kí bóyá èdè àìyedè wà ńgbà yẹn, gbogbo ẹ̀ náà ni Ọlọ́run ti settle. So gbogbo wọn náà nísìnyí la jọ wà papọ̀, gbogbo wọn pátápátá ni artist mi. Tí artist bá fẹ́ wá bá mi, ó pín sí ọ̀nà oríṣi méjì sí mẹ́ta. Artist bá fẹ́ wá bá mi pé kí n gbé òun jáde, number one, artist yẹn ó gbọ́dọ̀ pójú òṣùwọ̀n, ó gbọ́dọ̀ mọ̀ ń pa iṣẹ́ orin yẹn gangan, as in ó gbọ́dọ̀ ní nǹkan lọ́pọlọ tó fẹ́ káyé gbọ́, tó jẹ́ pé tí ò bá tiẹ̀ ní nǹkan lọ́pọlọ tó fẹ́ káyé gbọ́, ó gbọ́dọ̀ lóhùn kó ní a máa ń pè ní charisma, kó ní charisma tí artist gbọ́dọ̀ ní, tó jẹ́ pé mo ló pé sóríṣi méjì mẹ́ta, bíi pé ìgbà míì wà artist yẹn tó bá wá bá mi bẹ́ẹ̀ yẹn, ìgbà míì wà èmi lè máa ń ní kọ́bọ̀ lọ́wọ́. Gbogbo àwọn tí mo ti dárúkọ sẹ́yìn yìí sìn, kò ń ṣe pé bóyá mo fi kọ́bọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wọn, máa ń ná owó ara mi. Ìgbà míì investor máa approach mi pé
artist tí mò ń promote yẹn àwọn wà interested láti kówó lẹ̀ láti fi tì í débi tó ń lọ, you know. So ó gbọ́dọ̀ jẹ́ artist tó jẹ́ pé ó mọ nǹkan tó ń ṣe, ó dẹ̀ gbọ́dọ̀ lè convince mi fúnra mi first lákọ̀ọ́kọ́. Ó gbọ́dọ̀ lè convince mi pé òun tó láti ṣiṣẹ́ yìí, ṣe understand. So tó bá wá báyẹn, tí n bá ti rí, máa ń tètè dá wọn mọ̀ tí n bá rí wọn. Ọlọ́run fún mi lẹ́bùn yẹn débi pé mi ò kí tí n bá rí wọn máa ń tètè dá wọn mọ̀. Tí n bá dẹ̀ dáwọ́ lé wọn, Ọlọ́run máa ń gbaṣẹ́ yẹn ṣe. Ìyẹn àkọ́kọ́, ó gbọ́dọ̀ pójú òṣùwọ̀n. Ìkejì, nígbà tá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, tó bá ní talent tó lọ́pọlọ ẹ̀, ó máa gbé ẹ rìn tá bá dáwọ́ lé iṣẹ́ ẹ̀. Ṣùgbọ́n ayé ti yí padà ń sìn, talent nìkan ò ṣe mọ́. Tó bá ní talent tó lówó, tó fẹ́ fi ya fídíò, tó lówó, tó fẹ́ fi ṣe promotion, tó lówó, tó fẹ́ fi ṣe publicity, iṣẹ́ mọ̀, ó máa slow, iṣẹ́ yẹn ò ní yá lọ. So òun ló fà á tó fi jẹ́ pé nísìn ọwọ́ ti kún. Èèyàn mélòó ni mo fẹ́ help tán? Owó ni gbogbo nǹkan ẹ̀. Ṣùgbọ́n tí artist bá jẹ́ artist tó pójú òṣùwọ̀n, tó ní talent, tó tún wá ní sponsor, irú artist bẹ́ẹ̀ ó máa yára láti gbéra pẹ̀lú connection wa. Pẹ̀lú ògo Ọlọ́run, because kò ń ṣe ẹyọ kan la ṣe rí, kò dẹ̀ ń ṣe méjì láti ṣe rí, kò ń ṣe mẹ́ta láti ṣe rí, kò ń ṣe mẹ́rin láti ṣe rí, kò ń ṣe márùn-ún. Tí bá ní kí n máa kà á ti máa wọ bí i 25 sí 30 láti gbé jáde, tọ́lọ́run dẹ̀ ti gbaṣẹ́ yẹn ṣe mọ́ wa lọ́wọ́, tó dẹ̀ yẹ pé gbogbo ayé ti mọ̀ ọ́n. Davido 30 BG for life. Mo jẹ́ nìkan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ púpọ̀ sí Davido, because nígbà tí ó bẹ̀rẹ̀ náà láti jọ bẹ̀rẹ̀, látàyè ẹ má dá mi dúró láti jọ wà. Kò dẹ̀ fìgbà kan kóyàn mi kéré rí. Kò dẹ̀ ń ṣèmi nìkan, gbogbo àwa tá wà pẹ̀lú ẹ̀ ní àyíká ẹ̀ tá à ń bá ṣiṣẹ́, kò kóyàn ẹnì kankan kéré rí. Ó nífẹ̀ẹ́ sí gbogbo wa equally. Ó dẹ̀ ń attend sí gbogbo wa equally. Ó dẹ̀ ń gbọ́ràn sí gbogbo wa lẹ́nu equally. So kò ń ṣe pé bóyá owó kan ló gbé fún mi o, ṣùgbọ́n ó ti gẹ́gẹ́ bí èmi èèyàn alára tèmi o, Davido ti win heart mi débi pé mo nífẹ̀ẹ́ débi pé kò sí nǹkan tí ó fẹ́ tí mi lè ṣe fún. So àtijọ́ wà, kò ń ṣe ọdún kan, kò ń ṣe méjì, kò ń ṣe márùn-ún, kò ń ṣe ọdún mẹ́wàá báyìí látijọ́ wà. Àtijọ́ wà láti ayé ẹ má dá mi dúró tó drop nígbà yẹn. So adẹ̀ṣiwádìí sí kí Ọlọ́run má jẹ́ kí 30 BG kó dàrú, because I'm 30 BG for life. Portable jẹ́ olórin tí àwọn ayé nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n àwọn èèyàn ń judge ẹ̀, àwọn èèyàn wọ́n fi nǹkan tó ń rí lórí social media wọ́n fi ń judge ẹ̀. Máa lo àǹfààní yìí láti fi sọ fáwọn èèyàn pé Zazu Portable, gbogbo ohun tẹ́ ń rí lórí ìlà yẹn tó ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì yẹn, ọrọ̀ ajé ẹ̀ ló ń ṣe. Ẹ má fi judge ẹ̀, kò ń ṣe irú èèyàn bẹ́ẹ̀.
ó kàn lè máa sọ pé where my money nìkan lórí íńtánẹ́ẹ̀tì. Owó ọ̀hún tó bá gbà tán gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ ló máa pín fún. Ó jẹ́ ọmọ tó láwọ́, kò dẹ̀ wálé ayé mọ́yà, ṣùgbọ́n kárátà táwọn èèyàn ń rí lórí online wọ́n máa believe pé bóyá gíran kan ni, bóyá ọmọ yẹn ni ó mọ nǹkan tó ń ṣe. Ó dẹ̀ ní tẹríba, ó ní tẹríba lọ́pọ̀lọpọ̀. So kí àwọn èèyàn máa judge book by the cover, is just acting because artist ni. So whatever you see tó máa rí lórí internet kó máa fi máa judge person yẹn, ó yàtọ̀ síra wọn, you know. Kò ń ṣe ọmọ tí ò farabalẹ̀, ó ní farabalẹ̀ púpọ̀, ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe, ó dẹ̀ láwọ́ púpọ̀. Wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn níṣẹ́ yìí o, tí wọ́n dẹ̀ ti dọ̀gá ń sìn. The Law, èmi ni kọ́ níṣẹ́ yìí. The Law Entertainment, èmi kọ́ níṣẹ́ yìí. Kogbagidi, èmi kọ́ níṣẹ́ yìí. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tẹ́ pé wọ́n ti dọ̀gá ń sìn. Davido, world best promoter, náà mo kọ́ níṣẹ́ yìí. PA mi, you know. So tí bá ní kí n máa dárúkọ wọ́n pọ̀. So ẹni bá fẹ́ kọ́ṣẹ́ yìí, àǹfààní wà fún láti wá kọ́ṣẹ́ yìí. Ó kàn máa contact management number mi àbí kó DM mi lórí Instagram @ijoba na danku, or kó pè mí sórí aago 080 34 55 0941. Can call it again 080 345 50 941. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni pé níbi tá a bá ṣẹ́ dé yìí nísìn, ó ti di bárakú. Àsìkò tá fi ń rest, òun náà la fi ń ṣiṣẹ́. Àsìkò tá fi ń gbádùn, òun náà la fi ń ṣiṣẹ́. So iṣẹ́ yẹn ti di òyìnbó máa ń pè ní routine. Iṣẹ́ yẹn ti di daily routine wa, because time tí àkókò ìgbà tí àwọn èèyàn fi ń sùn làwa fi ń ṣiṣẹ́. Time táwọn èèyàn dẹ̀ fi ń ṣiṣẹ́ wàá tún rí wa pa ń ṣiṣẹ́. So ìwọ̀nba àkókò díẹ̀ la máa ń ní láti fi sùn, bóyá ká sùn wákàtí 4 àbí 5 àbí wákàtí 3 gbà mí. Irú èní nísìn, oorun wákàtí 2.5 ni mo sùn, because birthday Bella Shmurda la ṣe mọ́jú àárọ̀ ìkéde rẹ̀. Mo ti ní live interview lórí MITV. Ẹ̀yin náà tún ti dé báyìí láti another channel. Ẹ ti wá ṣe interview. So ìgbà tá fi ń ṣiṣẹ́, ìgbà yẹn náà la fi ń gbádùn. Ìgbà tá fi ń ṣiṣẹ́, ìgbà yẹn náà la fi ń rest. So ó ti di bárakú. Kò jẹ́ nǹkan kan sáwà mọ́, because nǹkan tá ti ń ṣe tó ti kọjá bí 15 years going to 20 years now láti wà lẹ́nu ẹ̀ láti ṣe. So ó ti mọ́ra. Kò sígbà tí a lè rest, kò sígbà tí a lè ṣiṣẹ́. So ẹnu iṣẹ́ wa ti di bí ṣe wà. Tí mo bá ṣiṣẹ́ promotion yìí mọ́, mo lè sick because ó kàn máa dàbí ìgbà tẹ́lẹ̀ bí a kàn fi mí sínú ilé kan pé kí n má jáde, àbí kí n má lọ ṣe promotion, àbí kí n má lọ ṣe recording, you know. Tí n bá ṣe gbogbo kinní yẹn, ẹ̀mí yẹn lè já o, because mo lè sick. Because what I love doing most is what I'm doing. Nǹkan tí mo nífẹ̀ẹ́ jù láti máa ṣe òun ni iṣẹ́ promoter yìí. Ó ti di bárakú. So kò sígbà kan là ń sinmi, kò sígbà kan là ń sinmi.
gbogbo ìgbà ẹnu iṣẹ́ la wà. Láti mi ṣiṣẹ́ promoter yìí, iṣẹ́ tí màá tún ṣe bóyá ẹlẹ́ṣẹ̀ because mo mọ̀ ń pa ká jẹṣẹ́. Tí màá ṣe ẹlẹ́ṣẹ̀ bóyá màá ti wà l'Amẹ́ríkà àbí London tí màá lọ jókòó síbẹ̀ because èmi ò rò pé láti kékeré ni mo ti nífẹ̀ẹ́ síṣẹ́ orin because mo like orin lọ́pọ̀lọpọ̀. Mo máa ń gbọ́ orin láti fi console ara mi. So ìgbà tí mò ń dàgbà ni mo kàn wò pé tí Ọlọ́run dẹ̀ ṣe tẹ́ pé ṣéǹjì díẹ̀ wà. So mo kàn wò pé jẹ́ kí n náwó mi sí nǹkan tí mo fẹ́ràn. Òun ló fa sábàbí tí mo fi gbé kọ̀ǹga jáde. So láti ìgbà náà Ọlọ́run dẹ̀ ti ń ṣe lọ́nà wa. A dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run bí ta dé náà. Èmi personally mo ṣẹ̀ṣẹ̀ drop video mi ni featuring CDQ and Olúwaṣeun ìjọba federal. So ìyẹn ló wà ń ta lọ́wọ́ báyìí but láìpẹ́ láì jìnnà nísìn mo fẹ́ drop another video. Màá drop video mi. Ìyẹn ni video tó sọ̀rọ̀ nípa ẹ̀dùn ọkàn mi nínú iṣẹ́ yìí. Mo ṣe yẹn pẹ̀lú Nice Àlọ́ lórúkọ ẹ̀. Nice ni ó ṣe fún mi. So video yẹn máa drop any moment from now. So watch out for Àlọ́ video. Ó máa drop very soon featuring Nice alápò méjì. Video yẹn ló sọ̀rọ̀ nípa ẹ̀dùn ọkàn mi nípa àwọn nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn tí ẹ pé ó dùn mí tí mo dẹ̀ fẹ́ pé tí mo dẹ̀ sọ dorin. So audio yẹn ti wà ń ta already. Àlọ́ by Nice. Àlọ́ ALO Àlọ́. So video yẹn ni fẹ́ drop by. Mo ya video yẹn nílùú London. So mo yà ní London, mo ya Nigeria. So video yẹn ní feel of London and Nigeria. Very soon a máa drop Àlọ́. Ká bá fìfẹ́ wò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti ẹ̀yin ọ̀rẹ́ àti alájọṣepọ̀. Bí alájọṣepọ̀ náà ni máa pè as in àwọn tá jọ ń ṣiṣẹ́ pọ̀ nínú music industry. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín most especially ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ believe nínú danku. Tẹ́ mọ̀ pé ìjọba náà danku kò kí ń fún wa lófo. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ má padà lẹ́yìn wa o. Ẹ túbọ̀ máa tì wá lọ síwájú. Ẹ̀yin náà lẹ ń jẹ́ ká máa ga. So àwa náà a promise pé a ní bojú yín jẹ́. A máa fún yín láwọn nǹkan tí ẹ máa nífẹ̀ẹ́ sí. Lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di o. Gbogbo àdáwọ́lé wa á yọrí sí rere. Ẹ ṣé o. Jẹ́ kán mọ̀. Wọn ò dádán mọ́.